Gbogbo ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo níròyìn náà máa mì tìtì ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí, nígbà tí gbajúmọ̀ ọkùnrin oníṣòwò ìlú Àkúrẹ́ ní olóyè Ìṣẹ̀san Adélabú, ẹni tó pè yàn mọ̀ sí Emirate, tó tún ní ilé epo Emirate petrol station tó ní ẹ̀ka bíi 3 sí ìlú Àkúrẹ́, tí ọkùnrin náà tó ki ìyàwó ẹ̀ mọ́lẹ̀ nílé wọn tó wà lágbègbè Alágbàká GRA l'Ákúrẹ́ tó ṣá aládàápa. Ṣùgbọ́n lẹ́yìn tó pa ìyàwó ẹ̀ níṣẹ́ lòun náà má gbé májèlé jẹ tó sì kú pátápátá. Alẹ́ ọjọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá níṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀. Ṣẹ̀san Emirate ó jẹ́ni tó gbajúmọ̀ púpọ̀ ní ìlú Àkúrẹ́, pàápàá ilé epo Emirate petrol station 3 tó ní sí ìlú Àkúrẹ́. Bẹ́ẹ̀ lọkùnrin náà jẹ́ oníṣòwò pàtàkì tí àwọn èèyàn mọ̀ dáadáa l'Ákúrẹ́ àti ní ìpínlẹ̀ Ondo lápapọ̀. Ṣá o, kàyéfì náà ló jẹ́ wípé bí Ṣẹ̀san ṣe gbajúmọ̀ tó tún lówó tó, ó ṣá ìyàwó ẹ̀ pa kóun náà tó parẹ́. Ṣùgbọ́n níṣe lọ̀pọ̀ èèyàn tí ń wò pé kí ló lè fa ìdí tí ẹni tó lówó bẹ́ẹ̀ tó fi wúrú wà yìí tó pa ìyàwó ẹ̀ tóun náà tó parẹ́. Ọ̀rọ̀ tí àwọn tó súnmọ́ Ṣẹ̀san Emirate tí wọ́n máa ń sọ báyìí ní ìlú Àkúrẹ́ ni pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àyàn àlè iná mà ló fa ìjà Ṣẹ̀san àtìyàwó ẹ̀. Wọ́n ní àwọn àṣírí kan tí wọn kò tíì fẹ́ fi síta, wọ́n ní ló tú sí Ṣẹ̀san lọ́wọ́. Wọ́n láwọn àṣírí náà lágbára tó burú kọjá pé Ṣẹ̀san sì ń sun ẹkún, ó ń bu omijé lójú. Èyí gan ni wọ́n láwọn ọkùnrin náà kò gbà mọ́ tó fi fìbínú lọ ká ìyàwó ẹ̀ mọ́ ní alẹ́ ọjọ́ Ẹtì yẹn Friday ọ̀sẹ̀ tó kọjá tó sì ṣá aládàápa. Nígbà tí wọ́n ní Ṣẹ̀san mọ̀ yìí pé ìgbésẹ̀ tó ń gbé náà ìgbésẹ̀ tó léwu lábẹ́ òfin ni, àti wípé àwọn agbófinró wọn yóò fi ìyà jẹ òun ní làmàgbọ́. Ipò jẹ́ kóun náà pinnu pé kóun gbé oògùn tí wọ́n fi ń pa èkúté àti aáyán èèyàn sniper kóun gbé jẹ kí òun má bàa ṣẹ̀sín, ìyẹn kóun má bàa lọ fi gbajúmọ̀ àti owó tóun ní kóun má lọ fi ṣe ẹ̀wọ̀n. Ṣá o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo arábìnrin Fúnmiláyọ̀ Ọdúnlámì ti jẹ́ kó di mímọ̀ páwọn ti bẹ̀rẹ̀ ìwádìí o. Ó láwọn ti kó òkú àwọn tọkọtaya méjèèjì sí ilé ìgbókùsí. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé ọmọ àwọn tọkọtaya náà kan inú ran àwọn lọ́wọ́ láti jẹ́ káwọn tètè rí òkú wọn, nítorí pé nígbà tó pe fóònù àwọn òbí ẹ̀ tí wọn ò gbé ló fi ọ̀rọ̀ tó àwọn létí, tó sì ní inú ilé ìyàgbẹ́ tó ní ìbò ń pè ní toilet làwọn ti rí òkú Ṣẹ̀san Emirate, táwọn sì bá ìyàwó ẹ̀ tó ti ṣá yamayama tí ó bọ̀ òkú ẹ̀ nínú yàrá.